Ó lágbára o. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó kọkẹ́ o àbí mi ì tí ẹ̀ mọ bí tó yẹ kí n tiẹ̀ ti bẹ̀rẹ̀ bọ̀ máa ṣáà ti ẹ̀ gbá mú bì kan. Àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn èèyàn wa làwọn olórí burúkú èèyàn, làwọn àdánù èèyàn tán ti rò pé oore wọn tí ò bá ti tọwọ́ Tinubu wá àwọn ò lè ró oore kankan gbà mọ́ nílé ayé tán ń tẹ̀lé Tinubu ká. Ní táìmù tá a wà yìí ló yẹ ká dá Tinubu padà sọ́dọ̀ Buhari tó mú wá síwájú wa tá a dìbò fún. Ní táìmù yìí gangan ló yẹ ká dá Tinubu padà. Àwọn èèyàn á sọ pé àwọn tọ́rọ̀ dá lẹ́nu wọn gan ti sọ wọn gbọ́bọ̀ àmọ́ ẹni tó máa tẹnu ẹ̀ jáde tó máa mú wọn ronú pìwàdà. Ká sì ráwọn èèyàn tán ń sá tẹ̀lé Tinubu káàkiri níbi táwọn ọmọ ti wà tán wà ń lé láti bí oṣù mẹ́jọ ní ìsìn. Tinubu ò lè bá Buhari sọ̀rọ̀. Buhari tó gbé wá síwájú àwọn ọmọ èèyàn pé kán dìbò fún kò lè bá sọ̀rọ̀ ní ìsìn pé ó yá o. Èmi rò pé táìmù yìí ló yẹ ká rán Tinubu padà sọ́dọ̀ Buhari pé kó ṣe nǹkan tó tọ́ lẹ́nu táìmù ẹ̀ tó kù yìí. Táwọn ọmọ wà ń lé fódìdí oṣù mẹ́jọ nínú àwọn ọmọ tó wà lẹ́yìn òbí ọmọ mi ó ti ń tẹ̀lé Tinubu ká pé Tinubu ló lè ṣe. Òun ni Jésù òun lànà bí òun ni Mèsáyà ọmọ ẹ̀dẹ́ wà ń lé kò lọ skul odidi oṣù mẹ́jọ. Tinubu àtàwọn ọmọ ẹ̀ jọ ń ya fọ́tò ní London wọ́n ń gbádùn ayé. Tinubu gbé kinní wá ó ń sọ pé òun tọrọ fúnra òun tọrọ nùnú òun tọrọ kinní kan. Àwọn èèyàn sì ń sátẹ̀lé wọ́n wá gbégun kẹ̀kẹ́ ó ń wò bí gòrílà àwọn èèyàn ò dẹ̀ rí nǹkan kan sọ lé lórí. A dẹ̀ ń tẹ̀lé Tinubu. Àtìkù tó yẹ pé òun náà òun ló kó jẹnẹrétọ̀ wọ Nàìjíríà wọ́n ń tẹ̀lé káàkiri pé òun ló ń bọ̀ wá tún Nàìjíríà ṣe. Wọ́n ń tẹ̀lé pé òun ló ń bọ̀ wá tún fún Nàìjíríà ṣe. Peter Obi tán so company tán so fẹ́ǹsì company ẹ̀ tó lọ bí Dubai tó lọ láti Dubai lọ sí Abu Dhabi tọkọ̀ ń tọ̀ tí ò parí wọ́n lòun náà ló ń bọ̀ wá tún Nàìjíríà ṣe. Ẹ wo ẹ jẹ́ ká pínpín yìí ló lè tẹ́ wa lọ́rùn. Pínpín yìí ló lè mú nǹkan wá. Ọlọ́run gbọ́ àwọn ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni ẹni tó lè ṣe Nàìjíríà yẹn ò sí mọ́nú gbogbo àwọn yẹn. Kò sẹ́ni tó lè ṣe Nàìjíríà yẹn wọ́n kàn lù wá lọ́pọlọ ni ó dẹ̀ ń jẹ́ nǹkan tó ń dùn mí gan. Ká lọ́lọ́run fún mi lágbára.